أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين اللهم صل وسلم وبارك على سيدنا وحبيبنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. Adáwọ̀ pẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Àlékún ìkẹ́ Ọlọ́run àti àlékún ìgẹ̀ kó bá Ànábì Muhammad. Gbogbo àwọn ará ilé Ànábì, àwọn ìyàwó Ànábì, àwọn ọmọ Ànábì, gbogbo àwọn Sahabatul Kiram, gbogbo àwọn Tabi'un àtàwọn tí wọ́n tẹ̀lé wọn. Ọlọ́run bá wa mú ládá sàlátù bá ẹni kọ̀ọ̀kan wọn. Láti rí àlùfáà àgbà Sheikh Alimi radiyallahu anhu. Ọlọ́run bá wa sàlékún ìyọ́nú rẹ̀ fún wọn sí. Maulana Sheikh Adam Abdallah Ilori. Ọlọ́run bá wa sàlékún àforíjì fún wọn sí. Bàbá wa Alhaji àgbà Ọlọ́run bá wa kẹ́ wọn sí. Àlùfáà wa àgbà Alágbàjì, àlùfáà wa Àgbárígidómọ̀ ní wàásí àgbáyé, àlùfáà wa ní Òkè Agodi, àlùfáà wa Sheikh wa Ahmad Rufai Indasolati àtàwọn àgbàlagbà tàná tí a jàlùbáríkà wọn bẹ́ẹ̀ tó fi dérí àlùfáà wa àgbà Sheikh wa Al-Imam Hamza Abdulrahim láyé gbà mí tàná. Ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti ìyọ́nú rẹ̀ fún wọn sí ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù ní ààyè wọn tí wọ́n jẹ́ olùmú ààyè àwọn àgbàlagbà lọ́wọ́ lónìí, Ọlọ́run bá wa dúró tì wọ́n, má bà lé wọn jẹ́ o, má da ètò rú mọ́ wọn lọ́wọ́ ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa àgbà ní òní Ọ̀wálágége Samahatu Sheikh Muhammad Habibullahi Adam Abdallah Ilori Bàbá Lágége, Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà ara fún wọn, bá wa ṣàlékún àdúró tì fún wọn, bá wa ṣàlékún jẹ́rí ọ̀tá fún wọn ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Ní ìkàlẹ̀ àwọn àlùfáà wa àgbà Samahatu Sheikh Alhaji Abdulwasi' Salman Waliyullah Atayese Jakmal Asadul Waizin ọmọ Bàbá Lágége Abu Rayyan. Ọlọ́run jára àwọn àlùfáà wa pẹ́ sí ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Kíkí àwọn àlùfáà wa fi ń kí gbogbo àwọn jàmáà lọ́kùnrin àti lóbìnrin pé tó báríkà Jímọ̀ tòní, Ọlọ́run jẹ́ kí á sọ̀pọ̀lọpọ̀ Jímọ̀ láyé ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Ábí tàwọn àlùfáà wa kí ìkàlẹ̀ àwọn bàbá wa àgbà omi mọ́ tààrà olùbẹ̀rù Ọlọ́run, ẹni Ọlọ́run tí ń bẹnú ilé Ọlọ́run tí ń ṣiṣẹ́ Ọlọ́run, àwọn bàbá wa táyé kẹ́yìn tọ́ Ọlọ́run tànábì, láti rí bàbá wa Sheikh wa Muhammad Sa'id, bàbá wa ayára sẹ́sìn ọ̀rọ̀ ẹ̀sìn làwọn mọ́ yára sí, Ọlọ́run má fi nǹkan sàláfíà yín. Bàbá wa àgbà Sheikh wa Musa Káfàtà, Isa Káfàtà, Ọlọ́run jẹ́ mọ́ wà dáadáa sí ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wọ́n fi kankan ṣe yín o ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwa jàmáà lọ́kùnrin àti lóbìnrin, Ọlọ́run já wa nù wà dáadáa. Hayakumullah. Lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbàlagbà tí à ń wò yín ní ìrọ̀lẹ́ yìí, afẹ́gbọ́n sálámà yín sà. Hayakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Naam, ibi tí akéwúdé sà lérí ọ̀rọ̀ Ànábì wa Yusuf, bí ó ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ ti ṣàlàyé fún wa àti kọjá ní afárá ẹ̀. Àwọn tí ó jẹ́ hadaf purpose tọ́lọ́run torí ẹ̀ gbé Ànábì wa Yusuf dìde ní òjíṣẹ́ àti àwọn iṣẹ́ tí Ọlọ́run fẹ́ràn, ẹ ṣàlàyé ẹ̀ fún wa. Àwọn nǹkan tí ó wá jẹ́ ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìtàn Ànábì wa Yusuf tá a rí ń bẹ̀, tá a kọ́ ń bẹ̀, ẹ ti ṣàlàyé fún wa. A fẹ́ kí ẹ tún bá wa tẹ̀síwájú gẹ́gẹ́ bí pé rí ìtàn Ànábì wa Yusuf ní àwà kọ́bùlà kí a tó ṣe àràdí lọ síbi àwọn nǹkan kan lérí Maulana Mudirul Markaz. Hayakumullah wa adamallahu dawlatakum. Akramakumullah. Alhamdulillah. Gbogbo alápapọ̀ ká ní alhamdulillah. Adúní alhamdulillah. Adúní alhamdulillahi rabbil alamin. Akí Ọlọ́run. Allahu akbar. Àtàrà ti Ọlọ́run kí Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. àti kí àwọn ẹni ilé Ọlọ́run. Hayakumullah. Láti rí bàbá wa Maulana Sheikh Adam, Radiyallahu ta'ala anhu. bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi, Rahimahullah. bàbá wa Sheikh Yusuf Abuaji, Rahimahullah. bàbá wa Àgbárígidómọ̀, bàbá wa Yahya Murtada, Rahimahullah. bàbá wa oníwàásí àgbáyé Rahimahullah. Maulana Sheikh Shazbili Nakibul Ashraf Amirul Jais,
Sheikh Abdul Latif mai kabara, Sheikh Abdul Fattah Yasin, rahimahullah, Maulana Sheikh Imam Hamza, rahimahullah, Sheikh Jamaluddin Yahya Murtada, rahimahullah, àti àwọn tí wọ́n pọ̀ gan láwọn ẹni rere. ayakumullah, Daraju kama daraja zaman, báwọn èèyàn tí lọ náà ni wọ́n lọ, tí máwọn èèyàn lọ náà ló mú wọn lọ. Nítorí mú wọn lọ òun náà ni ó mú kó wà náà lọ. Ọlọ́run mọ́sà bá wa kẹ́ gbogbo wọn. àmín, Gbogbo àwọn tá a dákọ̀ yìí ní àwọn àrólé kó wá wọn láàyè wọn, Ọlọ́run bá wa mú wọn lọ́wọ́. àmín, Maulana al-Mudirul Kufu, adamallahu hayatahu, Mudiru gbogbo markasi pátá, ayakumullah, gbogbo markasi bá wà, kó wá ní Mudiru lè kíw. Àyíbẹ̀kọ́, ayakumullah, àmẹ́ni tó jẹ́ first citizen nínú gbogbo tí ń jẹ́ markasi pátá, bàbá wa Alágége tó níyì ni. adamallahu hayatahu, A máa kí wọn torí pé ẹni òdodo ni wọ́n. alhamdulillah, habibullah, Àwọn ẹlẹ́kọ̀ọ́ sí ni la yadurru sahibal haqqi kasratul mukhalifi. naam, Káwọn èèyàn máa dráàgì olódodo kò ní kó nira bá olódodo àfi tó bá jó nírọ́. ayakumullah, Bàbá Mudirul Markaz, adamallahu hayatahu, àfáà àgbà Lágége, habibullah, kò pọ́síbù kí gbogbo ayé ó fẹ́ yàn tán. Ẹ gbọ́ ridon nas gayatun la tudrak, kí gbogbo ayé, kò sí ẹ̀yọ́nú gbogbo ayé. masha Allah, Bẹ́yàn wọ ẹsẹ̀ ẹ̀yọ́nú, irọ́ ló ń pa. Àwọn kan ní ó fẹ́ ọ, àwọn kan ò sí ní fẹ́ ọ. Wọ́n máa rò pọ́sẹ̀ tó wí òṣìṣẹ́ ni, ó ṣiṣẹ́. Ìfọ̀rọ̀ àwọn tí ń kí ọ, bẹ́ẹ̀, ọba ara àwọn tí ń bú ọ tó ń rò pé bó ti jẹ́ yìí, ó sì máa ra àwọn tí ń kí ọ. ayakumullah, Èmi yìí ti sọ́nà halkọ́ mi kan rí wípé àìháàtà ó ti bọ́, kò sì lè ṣẹlẹ̀, kò sínú ètò Ọlọ́run kí eléri ire ó máa ṣe ríire, kí eléri ibú kó máa ṣe rí ibú. okay, Inú ètò Ọlọ́run ló wà. Kò wá sínú ètò Ọlọ́run kí eléri ibú ó fẹ́ràn eléri ire. Allahu Ọjọ́ tọ́lọ́run ti dá eré ibú kalẹ̀, àṣàkáwà, ó sì dá àwọn àlù rẹ̀ fún àwọn ará ilé ẹ̀. inshallah, Ó dá oríire, ó dá àwọn ará ilé ẹ̀. Níjọ́ náà ló ti dá oríire àtẹrí ibú wípé àwọn méjèèjì ọ̀tá ni wọ́n máa jẹ́. Allahu akbar, Ẹni ó bá wá jára lé oríire kò ní jẹ́ ọ̀rẹ́ fún ará ilé eré ibú. Gbogbo eléri ibú pátá wọn ò gbọdọ̀ fẹ́ràn eléri ire. Allahu akbar, Èyí wọn ti parí, kò ṣeé ṣe inú nǹkan tọ́lọ́run ò ní ṣe ni. Ẹjọ́ tí eléri ibú bá ti nífẹ̀ẹ́ eléri ire, a jẹ́ pé gbogbo ayé de eléri ire nù ni. Allahu akbar, Gbogbo ayé ò sì lè ṣe ríire. Allah, Sì máa lọ lè wù dáadáa, ẹni tó bá rí tí gbogbo ayé bá nanu mọ́ tí wọ́n díràgì rẹ̀, Ọlọ́run ṣẹ́kù sọ́dọ̀ rẹ̀ ni. Allahu akbar, Òun ló jẹ́ àmà pọ́dọ̀ bàbá Lágége lọ́lọ́run wà lásìkò yìí. alhamdulillah, Ọ̀dọ̀ wọn lágbára Ọlọ́run wà. alhamdulillah, Ọlọ́run ń wò wọ́n. Ọgbọ́ Ọlọ́run ṣe kíni? ń wò Ẹ wọ́n, ń wò wọ́n. Ẹni Ọlọ́run bá wá ń wò tí ń fojú àánú wò tó ṣẹ́kù sọ́dọ̀ rẹ̀. Irú wọn la yóò máa fẹnu gún. Irú wọn la yóò máa bú. Ìbọn bú Ànábì Muhammad. sallallahu alaihi wasallam, Títí di sẹ́ńtà Ànábì títún wá kú yìí náà wọn ò sì dákẹ́ láti má bú Ànábì. sallallahu alaihi wasallam, Wọ́n bá ti wo orí social media nísìnyí, ọ̀rọ̀ àwọn tí wọ́n yé sẹlẹ́sìn tiwa. Ó rí wọn tí wọ́n máa fẹnu àtẹ́ lu Ànábì wa. sallallahu alaihi wasallam, Abẹ́ ilé mídíà ni. bẹ́ẹ̀ ni sà, Wọ́n nanu má Ànábì, wọ́n máa bú àwọn tí èsì tiẹ̀, wọ́n máa lẹ́ máa. Kọ́dà ń bẹ nínú àwọn ọmọ ẹ̀yà wa nínú ìsìlámù náà táwọn náà ń bú Ànábì. sallallahu alaihi Kìí jẹ́ pé wọ́n bú directly àmọ́ wọ́n bú ní indirect. okay, Wọ́n sì ń fi èébú rẹ̀ sí àwọn tí èsì ẹlẹ́sìn wa lẹ́nu. Torí gbogbo ọjọ́ tí wọ́n bá ti sọ ohun tí ọ̀dà, ntọ́ta ní ṣì í méjì Ànábì tí wọ́n bá yẹ kánú tíra jáde, wọ́n ti bú Ànábì nù ni. sallallahu alaihi wasallam, So ọba ti wá rí bẹ́ẹ̀,
àmọ́ fífẹ́ tí àwa ń fẹ́ bàbá wa lọ́dọ̀ eléri ibú èèyàn yóò bú àwa náà ipò èsè tẹ́ ẹ̀ wá jọyìn eré ibú táwọn ń ṣe La ilaha illallah. torí pé àjọyìn eré ibú wọn ni àdọ̀tá fún wọn. Masha Allah. Kí ló sọ wá dọ̀tá? Kí ló sọ wá dọ̀tá àwọn oní kọ́mẹ́ǹtì? Yóò fẹ́ dé nísìnyí tẹ́ ẹ bá ti rí ẹ sọ fún ẹ lọ káàbọ̀ yín tẹ́ ẹ wá ń kọ́mẹ́ǹtì tẹ́ ẹ bá ti rí lérí bú ọ̀hún tó bá dé ẹ bá kọ́mẹ́ǹtì rẹ̀ ẹ bá ti fojú kàn ẹ sọ fún ẹni ó kú òfò ọ̀la. La ilaha illallah. Èmi ti máa sọ nù ó kú òfò ọ̀la. Yóò ṣe. Ẹnìkan ò ní bínú eléríire kó máa ṣòfò lọ́la. La ilaha illallah. Àwa dúpẹ́ pé nínú ẹni tí nífẹ̀ẹ́ olóríire láwà. Alhamdulillah. Nínú ẹni tí ń fẹ́ olóríire láwà. Wọ́n náà tó bá wà nínú ọjọ́ ẹni tí ń fẹ́ lóríire sọ pé alhamdulillah. Wá jẹun ọwá kà fún bàbá Alágége mọ́dá kan jọ Tuesday àbí? Yá tún dá mi mọ́lá Dáúdà. Ọ̀rọ̀ a máa bá ń mú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bá ń pé Allahu Akbar. Wòlíì Ọlọ́run Sani bàbá Alágége. Àjọra mo fẹ́ mú wọ́n bá ti mú kó gíráàpù ẹlẹ́ẹ̀kan náà. Wòlíì Ọlọ́run Sani bàbá Alágége. Ẹni Ọlọ́run dá tó tún bùn ní mímọ́ o. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè tó. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dára. Wòlíì Ọlọ́run Sani bàbá Alágége. Ẹni Ọlọ́run dá tó tún bùn ní mímọ́. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè tó. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dára. Wòlíì Ọlọ́run Sani bàbá Alágége. Wòlíì Ọlọ́run Sani bàbá Alágége. Ẹni Ọlọ́run dá tó tún bùn ní mímọ́ o. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè tó. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dára. Ọlọ́run ó jọ dá fún yín. Ẹni Ọlọ́run dá. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè tó. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dára. Àfi ká gbà tọ́lọ́run wí bẹ́ẹ̀. Àfi ká gbà tọ́lọ́run ọba. Lára bàbá Alágége. Lára bàbá Alágége. Torí pọ́lọ́run ọba ló dá wọn. Nítorí pé Ọlọ́run ọba ló dá wọn. Bàbá tó bí wọn ló lò àná. Ló lò àná. Ọmọ wa nílò ní lọ́wọ́. Ọmọ wa náà ní tó ń lò ní. Bí wàhálà ọ̀tá bá wá pọ̀. Bí wàhálà ọ̀tá bá pọ̀ lérí bàbá Ìwọ tọrọ wọn ń kọ́ lóyìí. Ìwọ tọrọ wọn ń kọ́ lóyìí. Tọ́ wá ń sin tọ́ tó ń ronú. Tó wá ń sin tọ́ tó ń ronú. Ipò ṣe rí bẹ́ẹ̀. Ipò ṣe rí bẹ́ẹ̀. Bàbá rẹ̀ lo àná. Bàbá rẹ̀ lò àná. Èéṣe tóun náà tún lò ní tí ọjà òun rò nílò. Èéṣe tóun náà tún lò ní tí ọjà rò nílò. Gbà fọ́lọ́hun. Gbà fọ́lọ́hun ni. Ká gbà fọ́lọ́hun nísinmi. Ṣé Ádámù ti sọ bẹ́ẹ̀? Kádàrá ò ṣe é kọ̀ láìgbà. Ká gbà fọ́lọ́hun nísinmi. Bàbá ti ní ẹ gbà fọ́lọ́hun. Tí Ádámù ti mọ̀ wípé ọ̀la ọmọ àwọn lọ́lọ́la. Allahu Akbar. Àdéhùn tọ́lọ́run bá ṣe Ádámù sínú pé ṣé wọ́n palẹ̀ mọ́ ọ̀la àwọn kan pọ́la wọn àwọn àáfàá tí wọ́n ti kú ojílé wọn ọyọ àwọn ọmọ wọn ọ̀rọ̀ kéwú sí wọn lérí ọ̀sọ̀ wọn déèyàn táwọn náà táyé fi ń rántí wípé nǹkan ṣẹ́kù nù ilé wọn. Èmi Ọlọ́run báwo Ádámù náà ṣàdéhùn bọ́ ọ bá lọ tán ń ṣẹ́wọ̀ náà kù lẹ́yìn. Wòlíì Ọlọ́run Sani bàbá Alágége. Ẹni Ọlọ́run dá tó tún bùn ní mímọ́ o. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè tó. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè tó. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀.
ẹ̀dá ò lè bínú oore Ọlọ́run Ẹ̀dá ò lè bínú oore Ọlọ́run ọba. yọkàn máa fapá jánú Yóò kàn máa fapá jánú ni. 30 ọdún ló léyìí 30 ọdún ló léyìí. tí bàbá wa Al-Allamatu Sudani Al-Sheikh Adamu Abdullahi lè lórí. Bàbá wa Àṣẹ́rà Ádámà. 30 ọdún ti lé Ọmọ Ìlọrin. 30 ọdún ti tí wọ́n lé. ti kú lórí ilẹ̀ ayé. Tí wọ́n ti kúrò lórílẹ̀ ayé yìí. Látọgbọ̀n ọdún náà Látọgbọ̀n ọdún náà. iṣẹ́ wọn ò lọ, Iṣẹ́ wọn ò lọ. iṣẹ́ wọn ń tuntun sí ni. Iṣẹ́ wọn tuntun sí ni. Ẹ wá wo iye àwọn lójú ayé Sheikh Adam. Lójú ayé Àṣẹ́rà Ádámà. Ó ní iye ọmọ kéwú tó gba dókítà. Ó ní iye ọmọ kéwú tó gba dókítà. Ó ní iye ọmọ kéwú tó di pòfẹ́sọ̀ lójú wa. Ó ní iye ọmọ kéwú tó di pòfẹ́sọ̀ lójú wa. Àmọ́ lónìí lásìkò bàbá wa Mùdírù tòní. Àmọ́ lónìí lásìkò bàbá wa àgbà tòní Ẹ bàbá wo lágbègbè pàráfísà. Ẹ wo iye àwọn pòfẹ́sọ̀ tí wọ́n ti Ẹ sì bá ń wòye dàkátìrà. Ẹ wo gbogbo àwọn dókítọ̀ nígbà Ẹ wo iye àwọn kò kòtò bá Ulimọ̀ náà Ẹ wo bìíra. gbogbo àwọn tí wọ́n ń ṣe wútúbà lérí mímọ́ A tún gba ọ̀kan lánàá. Àtúgbà kan lánàá. Dr. Abdullateef Suleiman Adlat. Ó di pòfẹ́sọ̀ lánàá. Àwọn náà tó di pòfẹ́sọ̀ lánàá. Lójú lérí ìláfà bàbá wa Mùdírù tòní ni. Lójú ayé bàbá wa Mùdírù tòní. Bàbá wa Dr. Al-Professor Khalilu Gbodofu. Bàbá wa pòfẹ́sọ̀ Al-Khalilu Ara ṣẹ́ tí bàbá tòní ṣe ni. Ara ṣẹ́ bàbá tòní ni. Àṣeyọrí bàbá lágége tòní ni Dr. Khalilu Gbodofu. Àṣeyọrí bàbá lágége tòní ni Dr. Wọ́n tún lọ gba wọ́ọ̀dù ní outside. Wọ́n tún lọ gba wọ́ọ̀dù ní outside. Wọ́n tún fún wọn ní àwọ́ọ̀dù níbi mímọ́. Wọ́n tún fún wọn láwọ́ọ̀dù níbi Wọ́n wá darí délé, wọ́n gbé lọ fún bàbá wa ọba Ìlọrin. Wọ́n wá dé, wọ́n gbé lọ fún bàbá wa Wípé àlùbáríkà fálímì tí ń bẹ lára wa rè. Wọ́n dé àlùbáríkà fálímì tí ń bẹ lára Wọ́n wa wá rè. kú lọ́dọ̀ bàbá ọba Ìlọrin. Wọ́n wá kú lọ́dọ̀ bàbá wa Wọ́n tún lọ sọ́dọ̀ bàbá Lágége. Wọ́n tún lọ sọ́dọ̀ bàbá Lágége lẹ́kọ̀ọ́. Wọ́n lálùbáríkà yín lélẹ́yìí. Wọ́n tún lálùbáríkà yín lèyí. Ọwọ́ pọ̀ bẹ́ẹ̀. Ọwọ́ pọ̀ bẹ́ẹ̀. Àmọye dàkátìrà mọ́. Àwọn àmọye dókítà mọ́. Àmọye pàráfísà mọ́. Àmọye pòfẹ́sọ̀ mọ́. Àmọye oníwàásí mọ́. Àmọye àwòwàsí mọ́. Àwọn akọ́mọkéwú pọ̀. Àwọn akọ́mọkéwú náà ló ń kà. Lójú bàbá wa Mùdírù tòní Lágége. Lójú bàbá wa Lágége tòní. Ṣẹ̀wárí pé wòlíì Ọlọ́run ni wá. Ṣẹ̀wárí pé wòlíì Ọlọ́run ni Ọmọ wòlíì ni wá. Ọmọ wòlíì ni wá. Bí bàbá bá jẹ́ ni Ọlọ́run, bí ọba fẹ́ ni Ọlọ́run kalẹ̀ lẹ́yìn, yọba nkẹ́ jẹ́ ni. Àmọ́ bàbá jẹ́ ni Ọlọ́run. Ọmọ náà tún wá jẹ́ ni Ọlọ́run wá ń reform, ń rebuild. Iṣẹ́ tí bàbá wọn ṣe kalẹ̀ tí ó bàjẹ́, ọmọ tún wá ń bomi sí i, ó wá gadé bí ó gadé yìí. Ṣẹ́rí pé wòlíì Ọlọ́run sani bàbá Lágége. Ẹni Ọlọ́run dá tó tún bùn ní mímọ́ o. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dùn. Ẹ jẹ́ ká gbà fún káyé bàbá Lágége wòlíì Ọlọ́run sani bàbá Lágége. Wòlíì Ọlọ́run sani bàbá Lágége. Àkàndá Ọlọ́run sani bàbá Lágége. Àyànfẹ́ Ọlọ́run sani bàbá Lágége. Ọ̀rẹ́ Ọlọ́run sani bàbá Lágége. Olólùfẹ́ Ọlọ́run sani bàbá Lágége. Ẹni Ọlọ́run dá o tó tún bùn ní mímọ́ o. Ẹni Ọlọ́run dá tó tún bùn ní mímọ́ o. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè tọ́. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dára. Wòlíì Ọlọ́run sani bàbá Lágége. Wọ́n náà gbìyànjú kọ́ gbà. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè tọ́. Ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dára. Gbà fún má para rẹ̀. Gbà fún má para rẹ̀. Gbà fún bàbá Lágége má para rẹ̀. Gbà fún má para rẹ̀. Má para rẹ̀ sí àní ògbà fún Gbà bàbá fún Lágége. gbà fún gbà fún gbà fún gbà fún má para rẹ̀. Má para rẹ̀. Kádàrá Ọlọ́run lèyí. Kádàrá Ọlọ́run lélẹ́yìí. Kò ṣeé bínú. Kò ṣeé bínú. Bẹ́ẹ̀ a bá bínú rẹ̀ yóò yí lérí. Bẹ́ẹ̀ bínú eléyìí yóò yí lérí. Ẹ bá jẹ́ ká gbà fún káyé wa ó lè tọ́.
ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dára. Òní ọlọ́run sáré bàbá lágége. Ẹni ọlọ́run dá. Barakallahu bikum. Ẹ máa yí ẹ ń tá sí èrí mi. Káyé wa ó lè tó. Ẹ jẹ́ ká gbà fún. Káyé wa ó lè dára. Ẹ gbà fún. Ẹ gbà fún. Ẹ gbà fún. Ẹ gbà fún. Ẹ gbà fún Mùdírù ọmọ Ṣéhù Ádámà. Yọ̀rọ̀ yín lọ́rùn yóò tú yín lára. Ẹ gbà fún. Ẹ gbà fún. Ẹ gbà fún. Ẹ gbà fún. Ẹ gbà fún Mùdírù ọmọ Ṣéhù Ádámà. Yọ̀rọ̀ yín lọ́rùn yóò tú yín lára. Ẹ gbà fún. Ẹ gbà fún. Ẹ gbà fún. Ẹ gbà fún. Ẹ gbà fún Mùdírù ọmọ Ṣéhù Ádámà. Yọ̀rọ̀ yín lọ́rùn yóò tú yín lára. Ẹ gbà fún. Ẹ gbà fún. Ẹ gbà fún. Ẹ gbà fún. Yọ̀rọ̀ yín lọ́rùn. Èmi gbà fún, mo gbà fún. Ọmọ bàbá lágége gbà fún. Èmi gbà fún, mo gbà fún. Àtàyè ṣe gbà fún. Èmi tẹ̀lé, mo tẹ̀lé. Ọmọ bàbá lágége tẹ̀lé Èmi tẹ̀lé, mo tẹ̀lé. Gbogbo àwọn ọmọ bàbá lágége Mo tẹ̀lé Mùdírù ọmọ Ṣéhù Ádámà. Ìrọ̀ mi lọ́rùn, ìtú mi lára. Ẹ gbà fún, ẹ gbà fún. Ẹ gbà fún. Ẹ gbà fún. Ẹ gbà fún Mùdírù ọmọ Ṣéhù Ádámà. Yọ̀rọ̀ yín lọ́rùn. Èmi gbà fún, mo gbà fún. Èmi gbà fún, mo gbà fún. Ṣé wọ́n gbà fún? Sọgbà, ọ̀yá sọgbà fún. Mo gbà fún. Ṣẹ́gbà fún. Àgbà fún. Àbẹ́gbà fún ni. Àgbà fún. Ṣẹ́tẹ̀lé. Àtẹ̀lé. Àtẹ̀lé Mùdírù ọmọ Ṣéhù Ádámà. Yọ̀rọ̀ wá lọ́rùn yọ̀ọ́dún ara. Ẹgbà fún. Ẹgbà fún. Ẹgbà fún. Mùdírù ọmọ Ṣéhù Ádámà. Yọ̀rọ̀ wá lọ́rùn yóò tù wá lára. Gbà fún. Gbà fún. Gbà fún. Ọ̀gbọ́n ọmọ ní gbà fún. Gbà fún. Gbà fún. Ìyá gbà ní. Ó tó àbá. Ọ gbọ́dọ̀ gbà ní. Ṣé bàbá tiẹ̀ náà níbi kan kékeré kan tó fi wọ́nà síbẹ̀? Èsè tó ọ̀gbẹ́ni tí bàbá tiẹ̀ náà fi bẹ̀ nítorí pé ó tóbi ju tiẹ̀ lọ. Bí wọn náà bá mójútó tiẹ̀ náà tí bàbá rẹ̀ yóò tóbi. Ìwọ náà tí bàbá rẹ̀ ò ní nǹkan kan fílẹ̀, ó wá ń bínú ẹni tí bàbá rẹ̀ rí nǹkan fílẹ̀. O ò ní rí fílẹ̀ fọ́mà. Masha Allah. Àìbínú rú ẹ̀. Kí ni ṣe péèjì wo lọ wà tó ń pè ẹ̀sìn péèjì kan náà? Mbọn péèjì rẹ̀. Àwa àti Mùdírù Agége àsìn péèjì. Pé mbọn péèjì rẹ̀ tó níṣẹ̀ sí ni ó ni. Péèjì tó lọ́wọ́ àwọn ò lè pè ọ́ àbí kọ́ padà sí péèjì Islam. Masha Allah. Ọ̀gbọ́n èèyàn gbà ni. Gbogbo ẹni ẹ bá rí tí ó bá gbà ọ̀gbọ́n ń bínú orí ni. Masha Allah. Bí èèyàn bá sì bínú orí, àyè bínú erúkún, àyè bínú orí kádéfìlà sékún. Orí náà lóde sí. Kò sí dúró wò àbí kọ́ tẹ̀lé o. Bí ṣe ń lọ ní kọ́ tẹ̀lé. Ọ padà bára rẹ̀ kó sí mọ́. Tó o bá tẹ̀lé ibi tọ́lọ́run wà. Ibi Ọlọ́run wà lónìí. Alhamdulillah. Bàbá Lágége tó ní ẹ̀rí pé mo sọ, mo ní wòlíì Ọlọ́run ni bàbá. Ayébẹ̀kọ́, yẹ ń fún ọ ní example ẹyọ kan. Kí ni example náà? Òun ni pé ní ọdún mélòó kan sẹ́yìn,
Ọlọ́run kó bá wa kẹ́ àlùfáà wa Sheikh Abdul Aziz Ariri de tanke oda ko ma pakata bi ni won àmọ́ tanke ni wọ́n fi ṣe makorru wọn ẹ̀gbọ́n àlùfáà wa al-muhaddis al-kabir al-alimu al-kabir al-hassa al-hadhaqatu al-labiqa oni mi ma gbà àlùfáà wa Murtada Sheikh Murtada Ariri ní Warambel ọmọ kéwú Babalagége ni ọmọ kéwú Babalagége tó ní ni ọgbọ́ ẹ̀gbọ́n àwọn àfáàgbà ni wọ́n onímọ̀ ni wọ́n Sheikh Abdul Aziz Ọlọ́run kó bá wa kẹ́ wọn àmín ọmọ Babalagége ni wọ́n sì lóyè púpọ̀ wọ́n ní wàláhù tó pé Allahu Akbar ọmọ kan wá ń bẹ bóyá fámílì wọn ni bí èsè fámílì wọn èyí ò ní mà ẹnu àfáà wa Isahaku Jibril mísànà Nasfati tánkì ọ̀rẹ́ mi ni Allahu hayatahu Ọlọ́run bá ṣàlékún dáadáa wọn àmín kó má padà lẹ́yìn wọn àmín ẹnu wọn ni mo ti gbọ́ ọ̀rọ̀ yìí fi awwal marra kí n tó gbọ́ lọ́dọ̀ àlùfáà wa Lukmanu Gada Allahu hayatahu ọgbọ́ boyza kí n tó gbọ́ mbẹ̀ náà kí ni nǹkan tí wọ́n wí wọ́n ní ọmọ kan bóyá wọ́n jí gbé ni àwọn tí máa jíyàn gbé tí wọ́n máa fi yàn sówó yẹn bóyá wọn wá rí nǹkan kan lò lára rẹ̀ wọ́n wá fi nǹkan kan la ilaha illallah ètò wọn wá fi kan òun ara wa ní ọ wá lò bí oṣù kan tí ò rí gbẹ́yà inú rẹ̀ wá wú ara wa ní kò rí gbẹ́yà rárá kò sí róorun sùn kò sí róun jẹjẹ ni wọ́n bẹ nínú nira bẹ́ẹ̀ gbogbo nǹkan ni wọ́n wá sáré rẹ̀ ṣé mà kí mo ti sọ àwọn zanad mo ti sọ sanad àwọn mo ti sọ ráwí ọlọ lè béèrè ọwárí gbẹ́yà pẹ̀lú nira ni gbogbo nǹkan ni wọ́n wá lò fún inú àwọn okọ Ọlọ́run tí àlùfáà wa sí Abdul Aziz Ariri wá ń lò fún inú àwọn okọ Ọlọ́run tí ń lò fún ọmọ yìí bá sùn lójú oorun nígbà tí ó tají ó wá pe àfáà wípé òun lálàá nísìn òun rí Sheikh Adam Allahu ta'ala olóhun lálàá òun rí Sheikh Adam sáàsì tí ma Sheikh Adam tẹ́lẹ̀ bẹ́mi tí ma sọ fún ọ pé bàbá yẹn òkú tún dá sọ́rọ̀ ayé dìsín wallahi lazim Sheikh Adam ń kọ́ àwọn èèyàn kéwú dìsín mo ní evidence èèyàn mẹ́rin tí Sheikh Adam ń kọ́ kéwú lẹ́yìn ìgbà àwọn kú tán tí ń kọ́ kéwú lójú oorun ó sì dàfà masha Allah a sì ní àwọn tí Sheikh Adam dá sọ́rọ̀ wọn ní tí wòsàn èyí wọn àkọ́kọ́ bàbá wa dámbọ̀rọ̀ nú lọ lè bá wọn wípé incident tó ṣẹlẹ̀ sí wọn tó fi wá di wípé Ọlọ́run ṣe àlàáfíà fún wọn débi tó ṣe é dẹ́nì wọ́n fi ń rí sí Ọlọ́run jẹ́ bàbá wa dámbọ̀rọ̀ nú Sheikh Adam lọ parí iṣẹ́ yẹn fáwọn lójú oorun ni bàbá ti wá bá wọn pé wọ́n pe ó kọ wọn ní mọ́kẹ́mi ọmọ pé bẹ́ẹ̀ àbádé lọ́wọ́ àṣì ni wọ́n ní àwọn ò lè dìde ààrẹ bó iṣẹ́ tó fẹ́ jẹ́ kù ayé Ọlọ́run náà ń ṣe ayé sì fẹ́ gbọ́ ọyá ń dé kọ́ ọmọ lọ́wọ́ àṣì Allahu Akbar ìdìde ìmúra tí wọ́n múra tálàáfíà dé lójú oorun ní báyìí wọ́n múra àti dìde iná ni wọ́n ń tají bí àlàáfíà sì dé tí wọ́n nù bàbá wa ìmámù àgbà àwọn Ọlọ́run ṣàjárí wọn pé àwọn náà tún sọ tiwọn náà níjọ́ tiwọn náà gbogbo aláwo lórí mídíà Sheikh Adamu náà ni bàbá náà ní àwọn rí pẹ̀lú àwọn àlùfáà wa àgbà ní Sakama tí wọ́n tún yanjú ọ̀rọ̀ tiwọn náà masha Allah náà ọmọ yìí wá lóhun rí Sheikh Adam oníṣẹ́ Adam wá ní ìwọ ọmọ yìí inú ọmọ mi ló wà èyí ò túmọ̀ pé nínú àwọn tí ń tẹ̀lé mi tó fẹ́ mi ló wà ààrẹ tí wọ́n ń ṣe ọ yìí gbéra nísìn ọmọ lọ ságége bọ́ bá débẹ̀ wọ́n pe ó kọ bàbá wa kémi náà ó pe bí mo lánà Sheikh Adam ti pé Sheikh Adam ló pé kéèsè mi o ẹnu tèmi rèé o Sheikh Adam ló pé wọ́n ní bọ́ bá débẹ̀ ọlọ́lẹ̀ onímúnikọ́ wa bá Habibu onímúnikọ́ tọ́jú rẹ̀
Allahu Akbar. ntí ó sì fi tọ́jú rẹ kó o tó débẹ̀ yín fún Allahu Akbar. ọwọ́ alálànà ọwọ́ sọ fún àfa Abdulaziz eléyìí kà wọ́n láyà bàbá àwọn èsè jálàbí bàbá alágége òsè jálàbí kì í sàn fún jálàbí bó o rà ké tíra àkọ́ka tíra àkọ́ṣe kútúbà àkọ́ṣe kó wọn kéwú irú èwo la wá kàn yí báyìí àmọ́ Sheikh Adamu tó lórí yìí yẹn àpè Sheikh Adamu ní irọ́ àtóbẹ̀ ọ̀dà ẹjẹ́ àlọ́ wọ́n bá gbé ọmọ náà láti ilẹ̀ yìí ó wá di Agége ó wá jẹ́ ọjọ́ Friday bàbá wa ń dé jímọ̀ àwọn ti dóde wọn bàbá gun orí wọn wọ ọ́fíìsì kó tó kí jímọ̀ làwọn bá débẹ̀ làwọn bá kó làwọn rò fún bàbá pé báyìí ọmọ yìí bó ti rí ni ntọ́mọ náà sì lálàlà lójú oorun báyìí lọ́la bàbá sì ní àwa báyìí mo dìrò wa ni èyí tẹ ẹwú yẹn náà àlùbáríkà bàbá náà ti yanjú ẹ̀ Allahu Akbar. bàbá ní kọ́ máa wọ́n wá wọ́n kàn fọwọ́ lé la bàbá sì ké ó kọ Ọlọ́run sí bàbá wa ké tá bàbá ní pẹ̀lú ògo Ọlọ́run àláfíà ti dára rẹ̀ yóò sì máa dára rẹ̀ bàbá òun wíjú báwọn náà lọ làwọn àfáà wa Abdulaziz wa yọ owó àwọn ti gẹ́ẹ̀tì owó kalẹ̀ wọ́n yẹ ṣe adìyà àdúà wọ́n á yẹ owó wọn kó fún bàbá ní kí ni ẹ wọ́n lówó àdúà báwo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti lọrin ẹ máa yọ ọkọ̀ àti tẹ́ wọ̀délẹ̀ yìí àwa ló yẹ ká tún fún ẹ̀yin ará àlọ́ lówó bàbá bá tún fún wọn lówó ní bàbá tó ní bàbá bá tún fún wọn lówó èmi dé bàbá di àwọn bá sọ̀kalẹ̀ wọn lọ bí kútúbà ń gbọ́ ọmọ yẹn sọ̀kalẹ̀ lérí stẹ́ǹpù tí ń gbẹ́sẹ̀ sọ̀kalẹ̀ tí wọ́n dé ìsàlẹ̀ ó ti bá wọn bẹ́ẹ̀ nígbẹ́ yìí dé láti bí oṣù kan lé bẹ́ẹ̀ nígbẹ́ yìí dé ń sọ fún àwọn tó ń pé àwọn fẹ́ yàgbẹ́ kó tó wípé yàgbẹ́ ó ti yàgbé ara èmi débi tọ́lọ̀ ti sàláfíà náà wọ́n èkú ò lágége tálàfíà fi dé ẹ wo connection pẹ̀lú Sheikh Adamu àti Mudir ọgbọ́ connection láàrin bàbá pẹ̀lú ọmọ bàbá kú ò láyé lè sinmi ọwọ́ ní kọ́ ọmọ ṣiṣẹ́ lọ àmọ́ gbogbo bóun ti ń ṣe òun ẹ̀mí àwọn ẹni eré kì í kú tó bá jẹ́ ní eré ni mí ẹ̀mí mi ò ní kú yọmọ tẹ̀lé ọ òun náà ní tẹ̀lé wọn yìí bí kì í bá ṣe bẹ́ẹ̀ ẹ wo bọ́ta ti pọ̀ tóun bàbá yẹn ò sì mọ̀ pé lérè ń jàgbà bàbá ọmọ ọwọ́ dàbí ìgbà tó yẹ pé báwọn èèyàn bá tí wọ́n ń bá wọn sọ̀tá sí bẹ́ẹ̀ ni kinní òun tún wọ́n ń pọ̀ sí ọlọ́mọsà bá wa ṣe bẹ̀ fún wa kọ́ máa jí bàbá wọ́n rà padà sí ibú gbogbo ẹni wọ́n bá sá mi kọ́ lọ́hún ṣe bẹ̀ fún wọn náà lèyí láàbí kọ̀ọ̀kan lápapọ̀ bismillahir rahmanir rahim lèyí láàbí Quraysh. Akí gbogbo àwa jàmáà ọlọ́run bí tá a bá súra Yusufu dé kí ó tó di wípé àwọn tí ó jáwọ́ ní tó sì jáwọ́ ohun ó tó káyà síbẹ̀ ni ọgbọ́ ó tó kéèyàn ó yà síbẹ̀ ni béèyàn bá ń kírun lọ́wọ́ bọ́n bá rí ejò járun bọ́n bá nígbà náà torí pé wọ́n lè gbọ́dọ̀ sọ̀rọ̀ lérí irun àgbọ́dọ̀ sí tètè járun ọpa ejò náà o kódà bọ́ ọ̀rá kèkè járun ọpa ọlọ́run fàyè rẹ̀ lẹ̀ fún ọgbọ́ náà ilé ayé tá a wà yìí ọlọ́mọ́sá là wá ọlọ́run kọ́ là wá ọlọ́run kọ́ là wá lọ́wọ́ àwọn aláburú là wá lọ́wọ́ àwọn alágbára bú ó sì la gbogbo wa ayé tá a wà yìí èèyàn ní ó fi àwọn àjẹ́ tí wọ́n ní àwọn àjẹ́ ní ń ṣe àwọn àjẹ́ àwọn náà ò ti pààyàn mọ́ nídàrẹ́ wọn ò ti pààyàn mọ́ àjẹ́ kan ò ti àyẹ̀ ń wèrè mọ́ níjọ́ wọn ànánu wọn ni ọya máa ya wèrè yóò sì máa àwọn ò ti ṣe mọ́ tọ́ra àwọn náà ní tọ́pọ̀ táwọn náà fẹ́ fàyè ṣe àmọ́ ẹni wọ́n bá fẹ́ bájà nísìn wọ́n á máa gbìyànjú àti jàre ẹ̀ ọgbọ́ tẹ́ẹ̀fì ní rọwọ́ wọn bẹ́ tẹ́ẹ̀fì ní sọ wọn lẹ́nu tẹ́ bá ń wádìí náà tí ó jẹ pẹ̀ pé ta ní
ta ló yọmọ yìí ń wèrè ẹ̀ ní bọ́ wà jẹ́ mbẹ́ ta ló ṣe tó fi lásìtẹ̀ tó fi lè para rẹ̀ ẹ̀ ní bá ọwọ́ ẹ̀ ní bọ́ wà jẹ́ mbẹ́ èmi ń rówó tẹ́lẹ̀ tá ń sọ́dọ̀ olùsì ẹ̀ ní bọ́ wọn mbẹ́ lọ́wọ́ tá a wà yìí wọn ò ti operate bí wọ́n ti ń operate tẹ́lẹ̀ mà tó wọ́n ti rí wípé ayé ń sọ àwọn lẹ́nu báwo náà ṣe ń operate nísìn ọgbọ́ ẹgbà tí àwọn nǹkan kan ti dé àwọn àdáwàtù kan ti dé tó jẹ́ pé àdáwàtù ṣèitánì ni wọ́n ṣèitánì ni wọ́n jẹ́jẹ́ ni wọ́n sì jòkólẹ̀ wọn èyí sọ̀rọ̀ so bẹ́yẹn bá sì dọ́dọ̀ wọn yọ́kà gbáko àwọn yìí wọn lọ́wọ́ kù tí àwọn tùyúrù ń lọ lé ẹni wọn bá fẹ́ hàn lé mọ̀ wọn wá ní hàn lé mọ̀ wọn ò ní ságùn sí mọ́ wọn ò sa nǹkan sí yàn mọ́ wọn kàn tì í lọ wọn kàn kọ̀ǹtúrò ẹ̀ lọ sọ́dọ̀ ọ̀kan nú àwọn àdáwàtú wọn pé lágbájá àwa lọ́sẹ̀ lọ lè bá lágbájá nínú àwọn irinṣẹ́ rẹ̀. èyí mo fẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé fáwọn ọmọ ìyá wa mùsùlùmí wípé ẹ múra sọ́mọ yín ẹ múra gidi sáwọn ọmọ yín ní àwọn ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni ọ̀nà nǹkan mímu drugs drug nísìn ni àwọn àgbàlagbà ń tún tí àwọn èèyàn lè bá àwọn gan fúnra àwọn ọ̀fọ́ ara wọn operate ma ẹnu wọn bá ti fẹ́ mú wọn tí lè bá drug ni wọn bá ti lè bá inú kólóòsì wọn ti lè bá ni èwo tún ni wọn lọ́kàn bẹ́ẹ̀ pé skúsí àbí skúsí wọn lágbà kò lòun wọn ní tó bá mú yín òun pé wọn lè fi rírìn láti ìyá yín dẹ́kọ̀ wọn máa fi rírìn báyìí ọ̀kan tó ń bẹ ọ̀kan mú kánjú oníyàn kọ́ sí ibi èmi jòkó sí ni ní bá ń sá eré bọ̀ jọ́gbọ́n ẹgbà wọn ẹgbà oríkìlódé wọ́n léwu ni àwa wu ààrẹ nìkan kan ti lè àwọn náà léwu ń rí àwọn nǹkan mi nígbà béèrè wọn ní bankú ló mu ọ̀kan òun mú kan ń sẹ̀ ń sá eré bọ̀ ó sì lè fèrí ọmọ ọmọ lè fèrí la arògiri gbáà tẹ́ ẹ bá dé hospital nísìn láwọn psychiatric hospital tẹ́ ẹ bá débẹ̀ ẹ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn wèrè tí wọ́n ti hangi kalẹ̀ síbẹ̀ kìí já sí wípé ẹnìkan kọ́ yà wọ́n wèrè ìmúkúmu ló sọ wọ́n di wèrè wọ́n ti wèrè pọ̀ láyé lónìí àmọ́ wèrè pọ̀ láyé ọ̀pọ̀lọpọ̀ àfọwọ́fà lọ́pọ̀ àwọn alágbára tá a wí ni wọ́n sì ń tì wọ́n lọ síbẹ̀ láti má fi sọ wọ́n lẹ́nu bẹ́ẹ̀ wádìí wọn ẹ̀ ní bá wọn àfi ká bí a mọ́ mójú sọ bẹ́ẹ̀. lọ́ndà nǹkan mímu. ọ̀dà nǹkan mímu ẹ mójú tó àwọn ọmọ yín dáadáa. látara ọtí. igbó. ìmukúmu. Colorado gọ́ọ̀mù ṣáláńgá gbogbo orú àwọn nǹkan ni bọ́mọ bá ti bẹ̀rẹ̀ rẹ̀ tọ́ba yìí ti wọ̀ ọ́ la abiyamọ ò lè jèrè nǹkan rẹ̀ mọ́ ọyọ́kù ọmọ tí bá ti ń mùmúkúmu ẹyọ́kù nú ọmọ tẹ́ ẹ bí ẹ̀yin kẹ́ ẹ bí má ẹ sì gbàgbé pé ẹ jèrè irú ọmọ náà mọ́ àfààní Ọlọ́run nìkan ló kù ìmúkúmu kọ́dà wọ́n ń gẹ̀ẹ́tì àwọn àfààní náà mẹ́. òun lọ́ fà tẹ́lẹ̀ mi máa fi ń rò pé gbogbo orúwa yìí náà tá a bá ń ṣe program ẹlòmí àwọn pé àbí ó gbé ọjà ni ó ti máa walillahi alhamdu mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá lọ́wọ́ àwọn tó bí wa èmi ò sì bá lọ́wọ́ kan nú ọmọ bàbá tèmi gbogbo wa kọ́dà àwọn ọmọ táwọn náà tún bí àbámbẹ́ àtà gbogbo orú yìí náà Ọlọ́run ò ní jẹ́ ṣàgbákò rẹ̀ àmín Ọlọ́run ò ní jẹ́ ṣàgbákò rẹ̀ àmín bá lọ́wọ́ àwọn àfáà wa kò sọ́mọ kéwù mi kan tí ó wí pé wọ́n rán òun rù nǹkan báwọn rí kéyìfà máa yakunu lil murabbi ó ti bá wọn ó bá yẹ pé èèyàn náà bá ń yọ kíní ọ̀hún sí ni láti rí nú àwọn ọmọ wa tí nígbà táwọn fi ń fi àṣà gbogbo àwọn ọmọ mi náà fẹ́ ń fi sàtàn. so èyí òun jẹ́ kan kádà kò torí Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun ni tẹ́tẹ́ sẹ́ẹ̀rí tẹ́tẹ́ ara irinṣẹ́ ṣètánì táwọn àgbàlagbà máa ti èèyàn lọ́bẹ̀ wọ́n bá rí kó o ti ń rówó díẹ̀díẹ̀ tí wọ́n sì fẹ́ kó o dí èèyàn lọ́la wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ wọ́n wà á ran ọlọ́dọ̀ tẹ́tẹ́ bet naija sporty bet
ó ti báwọn àti bàbá Ọ̀yọ́ àti bàbá Òṣogbo gbogbo ẹ̀ ni wọ́n wà á rán ọ lọ tán bá ti rán ọ lọ bẹ́ẹ̀ ni ọmọ kò ti tán ọ kọ́kọ́ jẹ lákọ̀ọ́kọ́ ọ jẹ lẹ́ẹ̀kejì ọ wà fẹ́ pa owó nǹkan tó wá lè ya owó sí ọyẹ bá jẹ lákọ̀ọ́kọ́ jẹ lẹ́ẹ̀kejì ọ bá dẹ̀ kẹta wà jẹ gbèsè gbogbo ẹni ọba ti fẹ́ràn tẹ́tẹ́ títa púpọ̀ ọ dàbúrú wú kò ní fowó òun sí nǹkan. La ilaha illallah. àwọn àfáà náà tún ta àwọn àfáà mi. Mo sọ kan fún yín. àwọn àfáà mi náà tún ta kíní. Kùránì la rò pé ń ká àti gbé géèmù rí. wọ́n ní wọ́n tún ta lérí fóònù nísìn. ẹ ṣọ́ra pẹ̀lú ẹ̀ àkọ́kọ́ ni wípé ìbínú Ọlọ́run ń bẹ ń bẹ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé kìí jẹ́ kéèyàn lábọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé bọ́ọ̀ bá ń lọ yọ padà dá ọ padà sí pìlẹ̀ padà. so ọ̀nà méjèèjì yẹn ká gbìyànjú ká try láti bẹ Ọlọ́run kó yọ kú nínú ọ̀rọ̀ gbèsè ayé wa bọ́ bá ti yọ kú mbẹ́ àwọn tùyúrò náà ò ti ṣiṣẹ́ bí tàná mọ́ ó ti yé báwọn ó fi ọlẹ̀ wọnà màsáyé rẹ̀ àmọ́ bá ti pọ́nà bí tọ́ ń lọ́nu ọkọ̀ ọ̀nà rí ibú sí ọ̀nà méjèèjì àánà wà á ran Ọlọ́run lọ́wọ́ wọn ò sì ní jẹ̀bi ọgbọ́ torí wọ òun ló wù làwọn ran Ọlọ́run lọ́wọ́ lára rẹ̀ Ọlọ́run méjèèjì tá a wí àti tẹ́tẹ́ ni àti mọ́kùmù ni Ọlọ́run má gbé gba ọ̀dọ̀ wa láyé má sì jó ṣe déédéé àwọn ọmọ wa má yẹ sàdánwò fáwọn ọmọ wa ọlá Muhammad Rasulullah ọlá sallallahu alayhi wa sallam bí èyí tí a fi advice wa nù ni. naam suratu Yusuf ibi tá a bá dé a kà áyà bí 5 àbí 6 ẹ̀yin máa tẹ́ gbé Kùránì lọ́wọ́ áyà wo la dé abẹ́rẹ́ ń tàtiwá jẹ́ àgbé láti bí wàrà wà dátì wùlẹ̀ tí wúwà mi ń bẹ́ yìí tẹ̀ ha annafsihi ayé ẹ̀kọ́. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين. واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم. قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين. وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين. فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم. يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين.
وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين. Sadaqallahul azim. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ogún ìṣẹ́jú náà ni a fi tú. Ayakumullah. Dédé ń ta bá tú mbẹ̀ lónìí, k'Ọlọ́run fa àlùbáríkà sí. Àmín. Warawadati allati huwa fi baytiha an nafsihi. وراودته التي هو في بيتها عن نفسه. Arábìnrin náà tí Yúsùfù ń bẹ nínú ilé wọn, ìyàwó Àṣìṣù Mísírà. Rawadatihu ọwá invite Yúsùfù. Anabusi Yúsùfù jókòó ẹ̀ jẹ́jẹ́ ni. Ọwá invite ẹ̀ wọnú ilé. Wàgàlákọ̀tì ilé abwaba. Ọwá tilẹ̀kùn nínú ilé òun la fi sọ́njò níyì pé àwọn eléri ibú obìnrin bẹ́ẹ̀ ń bẹ. Ayakumullah. Tí wọn ò mọ bì kan, wọn ò mójú, wọn ò sì mara. Ọba àjọ máa ṣẹ́ tí ń ṣẹ́ lọ́dọ̀ wọn. Ọba àjábúrú ọkọ, ọba àjẹgbọn ọkọ. Ọba àjẹ́ ọkọ àbúrò, ọba àjọkọ ẹ̀gbọ́n, kò sẹ́ni tí ò lè fọ́ wọn. Allahu Akbar. Ìyá ni. Ọgbọ́. Ayakumullah. Alóhun ò lè sùn kẹrùn sùn. Subhanallah. Alóhun ò lè sùn kẹrùn sùn. Kọ́dà àwọn ọmọ kéékèèké títí ń bàlágà díẹ̀díẹ̀, obìnrin mi a sì tún máa wọ́ wọn mọ́ra. Subhanallah. Níbi tí kíní òun tó bá yí ẹlòmíì jẹ́dé. Allah. Bọ́ bá ti rí bá ní àdánwò nírú ẹni bẹ́ẹ̀, irú obìnrin bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ fẹ́rù wọn. Allahu Akbar. Irú obìnrin yìí, ó rí i pé Yúsùfù yìí, ó yá yìí dáadáa, ní wọ́n ń wù, ọkọ rẹ̀ ò wú mọ́. Yúsùfù wá wọlé, ó wá tilẹ̀kùn. Wàkọ́lá tí wọ́n ń sọ fún Yúsùfù wípé àìtàlákà, súnmọ́ bí wá ṣe àìtàlákà àyíwá. Ó ti wọ sinmi àbí kí ni wọ́n máa wọ̀? Ó ti wọ̀, ó fi apá kan ọyàn lẹ̀. Gbogbo àwọn obìnrin tẹ́ẹ̀rí tí wọ́n wọṣọ ọ̀wọ̀kúwọ̀ tí wọ́n sì ọyàn kalẹ̀ hun, àìtàlákà ni wọ́n ń ṣe fáwọn ọkùnrin. Come and do. Obìnrin àwà lórí mídíà yóò máa wá lọ bí ejò, yóò máa wá ṣe bí yóò máa yọ ahọ́n, yóò máa déjú, yóò máa lọ. Ìwọ owó lọ ń lọ, ìwọ tí kán padà jẹ. Erì rẹ̀ dàrú. Ọ̀ ń lọ. Ìwọ tí wọ́n gbé ọnu sàárè tó ní ríbi lọ́mọ. Ń lọ sáwọn ọkùnrin nínú fa. Àwọn ọkùnrin náà máa wá like. Olùsí àwọn náà, irú tí máa ń wù wọ́n nu. Wọ́n rẹni tí ń sọ̀rọ̀ advice fún wọn tí wọ́n èsè ríire tí wọ́n fi ní sọnù. Wọ́n sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ aláwọn ọ̀fẹ́ ilé yìí. Wọ́n wá rí yìí tí ń pè wọ́n sí rí ibú. Àwọn èèyàn máa like rí ibú, wọ́n yìí like ríire. Ọgbọ́. Gbogbo obìnrin tó bá ti rí tí ń wọ̀wọ̀ kú ọ̀ tí ń síra alẹ̀ hùn. Àìtàlákà ni wọ́n máa wí fáwọn ọkùnrin. Wọ́n ń fẹ́ kí ọkùnrin wọn wá ni. Wọ́n pe ọkùnrin wá ni. Ẹwọ́jà wá rà. Ẹ̀rọ ma ni yóò tún yí 360 báyìí. Ibi ọmọ rẹ̀ ẹ̀yìn náà ẹ̀rọ mọ ni ọmọ ló kún lẹ́yìn ló kún wájú. Bẹ̀bẹ̀rẹ̀ ní tó sóòsí ojú kámẹ́rà tí gbogbo àwọn èèyàn ń kọ láìkì páwọn láìkì rẹ̀. Wọ́n kàn láìkì ẹ̀ fẹ́ẹ̀kì ni. Sàárè lọ́fẹ́. Ọgbọ́. Àgbákò eré ibú ọyàn tó rú bí wọ́támẹ́lọ̀. Ọgbọ́ tó rú bígbà téèyàn rú wọ́támẹ́lọ̀ tó fún pọ̀. Ẹ̀wọ̀n nǹkan. Ó wá lè wá àwọn kìnnì kan ó fún. Ó wá kó jọ, òun wá di ẹ̀ṣẹ́. Sàárè ó túlẹ̀. Ọgbọ́. Wọ́n túlẹ̀ fún ikán tí ó jẹ́. Ìyẹn ló yẹ kó máa rántí. Èmi mo dá tó báyìí, èmi mo dùn tó báyìí, ẹ̀rọ máa ṣe dùn. Yóò sọ abẹ́ ọmọ obìnrin mi ìdáwọ́. Kó ọmọ wa kó ìlú lúbò. Ọgbọ́ àfà. Irú ẹnìyàwó ọba Àṣìṣù Mísírà, ìyàwó mínísítà, ni wọ́n ń sọ fún Yúsùfù wípé ó rí nǹkan ni. Àìtàlákà, ó tún kẹ́yìn sí ó rí ni.
bó ṣe wá sọ tó so gbogbo ara rẹ̀ tó so gbogbo ẹ̀ tó yí lọ tó ṣe bọ̀ pé máa bọ̀ wá ṣe Ànábì Yusuf ní ma'asallah. Ọkùnrin wo ni ó wí bẹ́ẹ̀? Ọ̀rẹ́ ṣe wèrè òbú ní olótorí tó nóore. Ẹ o nǹkan ọ̀fẹ́ òun ní kó bẹ́lù mi. Ó rí lọ́fẹ̀ẹ́ lófò tí wọ́n sáré lọ. Jẹ́ sáré lo chance ní kó àgbákò bọ́pọ̀lọpọ̀ ọkùnrin. Òkú ní námi lówó. Ànábì Yusuf lóhun ò lè ṣe. Innahu ó lè ṣe akílódé ṣé mi ò dùn ní ọ ní ẹ̀dùn. Àmọ́ innahu rabbi. Innahu ọkọ yín rabbi. Òun ní ń tọ́ mi bọ̀ wá. Ahasana ma ti wáyà. Ó yìí tó fún mi láyè tó dáa tí ń jẹ tí ń mu. Innahu la yuflihu bọ̀. Bẹ́ẹ̀ bá ṣe mọ̀ ṣàbòsí fọ́gánù, alábòsí ó sì ní jèrè láyé. Alábòsí ò ní ṣe kíni? Alábòsí ò ní jèrè láyé. Wa laqad ammat bihi. Ẹ̀rí nǹkan, wọ ọmọṣẹ́. Ìyàwó ọ̀gá rẹ̀ wá ń ṣe sí ọ, wọ́n náà ṣe. Ìjọ ti ṣe òun ló ti ṣe rí ibú máa. Ìyàwó ọ̀gá rẹ̀, wọ ọmọṣẹ́. Wọ ọmọ kéwú, òun ṣe ìyàwó àfá rẹ̀. Subhanallah. Ìjọ òun ló ti gba sàádà rí ibú. Ọwá lọ gba sàádà orí nǹkan fi ṣe. Èyí tó fi ṣe òun kọ́. Ọgbọ́. Akramakumullah. Ọlọ́mọdé àṣà àgbákòrú ẹ̀. Àmín bàbá, àmín. Adúpẹ́ tó ṣe fún wa. Alhamdulillah. Adúpẹ́ tó ṣe fún wa. Alhamdulillah. Adúpẹ́ tó ṣe fún wa. Alhamdulillah. Ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ bí. Naam, ọmọ mi ẹlòmíì, ọmọ èké ni, wọ́n wá wọn ṣúgà mọ́mì. Àwọn ìyá àgbàlagbà ní wá, tó yẹ pé àwọn tí wọn mùdùmúdù ọ̀pọ̀ lára wọn mọ́, àmọ́ wọ́n sá ń wẹ́ni tí ó bá wọn fi gígùn. Owó sì lọ́wọ́ nílẹ̀ yìí, wọ́n náà wọ́n lè fi gígùn àgbákò rẹ̀ ọ̀la. Àwọn máa wá fa gbogbo ògbó ayé rẹ̀ wọ́n fà mára. Bọ́bá wá yá, ọ wà lọ́mọ òrógolo ọmọ rẹ̀ náà òrógolo. Ìwọ lọ bògbó ara rẹ̀ jẹ́ àfáà ìmọ̀dà kí ní òru. So irú ẹ̀ ni ti Sùlíánà. Qala ma'adhallahi. Innahu rabbi ahsana maswaya. Innahu la yuflihu dáwàfà. Walaqad ammat bihi. Ìgbà tí Yusufu ń sọ bẹ́ẹ̀, laqad ammat bihi. Ammati bihi. Ọ̀rí nǹkan wáhùn. Sùlíà fẹ́ kí Yusufu wá sí. Wa hamma biha. Yusufu náà ti attempt wípé òun náà fẹ́ ṣe. Làólá àrọ̀ Bọ̀rọ̀ ànàràbẹ̀. Àbìgbà tí búrẹ̀ ánú Ọlọ́run tí mo sọ ń dùn ní èdè. Ọlọ́run fi wá ká ojú rẹ̀ kú mẹ́. Kadhalika linasrifa anhu su'a wal fahsha. Ìtàwọn Ọlọ́run ń ṣe òun, afẹ́ fi mú ìbàjẹ́ àtàbúrú. Kọ́mọ́ wà nù Ísírì Yusufu rí wípé ṣe bóun náà hùwà ìdarí, afẹ́ fi kílíà rẹ̀. Innahu min Ibadinal mukhlasin. Àfi àìbá al-abdul mukhlasu. Ẹrú tọ́lọ́run bá fọ̀ má fúnra ẹ̀, òun ló lè bọ́ mbẹ̀. Èyí tí ó bá fọ̀ mọ́ ò ní bọ́. Wastabaqal baba. Istabaqal alibaba. Yusufu fẹ́ sáré lọ sílẹ̀kùn. Sùlíà gba ẹ̀gbẹ́ máa lọ́wọ́. Sùlíà náà ń sáré pé kóhun ó tilẹ̀kùn. Kọyọ kọ́kọ́rọ́. Yusufu ó ti di pé kọ́kọ́rọ́ wà lẹ́nu lẹ̀kùn. Ó fẹ́ máa sá lọ. Sùlíà náà ní kóhun ó tẹ̀lé kó sáré yọ kọ́kọ́rọ́. Yusufu ń dẹnu lẹ̀kùn báyìí dé. Sùlíà fa aṣọ rẹ̀ lẹ́yìn. Wà kọ́ dátì kọ̀ mézàwú mẹ́kù. Sùlíà kan fa aṣọ Yusufu lẹ́yìn. Ń fa aṣọ ẹ̀ báyìí. Aṣọ ya lẹ́yìn. Aṣọ ya tí Yusufu ní ẹjù mílẹ̀. Wà á lè fàyà sayyida ladalbabi. Yusufu ní ẹjù mílẹ̀ kí n jáde. Alfàyà sayyida. Yusufu ti falẹ̀kùn. Ń fa ìwà ìdí ọba mínísítà ọkọ ọba lójú ọ̀nà ni. Lẹ́kọ́ ẹ̀kọ́ náà ni.
ẹkùn méje kọ́ lẹ́kùn ẹyọ kan náà ni èyí tó ló lẹ́kùn méje ń àwọn fi ṣe fíìmù ni kó lè dùn ni ládàlbà ọlọ́run ọ̀dàkọ̀ àbúwà alfa ya sayyidaha ọba bá ọkọ ń fa lẹ́kùn tí sùlẹ̀ àfàtà sọ ya òun fa gidi sílẹ̀kùn báyìí dé ọkọ ní WhatsApp kílódé mò ń gbọ́ kílódé wọ́n sà ń gbọ́ ariwo kí ló ṣẹlẹ̀ ọkọ ń gbáriwo ń bi tó òun àwọn asáré wa nílẹ̀kùn báyìí ọba Yusufu ni nígbà ọba Yusufu tó ń béèrè pé WhatsApp ìyàwó ní my dear ìyàwó lọ́kọ́ sọ̀rọ̀ máa bí ahali kasu an ìyàwó ní my dear tí mo mọ̀ rí nìyẹn o lọ́wọ́ Yusufu o ètò mo mọ̀ rí nìyẹn o jẹ́jẹ́ ni mo jòkó lẹ̀ tí mi ń para mi ẹ̀sẹ̀ wẹ̀ tán ló bá sá kan lẹ̀kùn mo ní kó dúró dẹ̀ sílẹ̀kùn bẹ́ẹ̀ ń bọ̀ ó dẹ̀ bá mi ó dẹ̀ fẹ́ máa rèpù mánú lé ètò mo máa lọ́wọ́ ọmọ Yusufu yẹn nìyẹn kẹ Yusufu ní èmi madam Yusufu bá fẹ́ kún bẹ́ẹ̀ madam kò tó bẹ̀ kọjá ọ̀gá níyàn kò tó bẹ̀ ìyàwó wa ní fúnra ẹ̀ náà lọ sáré dájọ́ ẹni ọba ṣe rú ẹ̀ àwọn yóò ṣe jáná kò sí ń tọ́tọ́ sí kọ́ ẹ lọ́kẹ́ lọ sọ́sẹ̀ wọn lọ màìjá ọdọ́kọ̀ bá mi sọ ọmọ yìí sẹ́wọ̀n àwọn àbábọ̀ ní àbíkọ́ bá mi fi ìyàtọ̀ tó jẹ kí ló eléyìí ọmọ akọ́kọ́ wọn fẹ́ rèpù mi sẹ́dọ̀kọ́ mọ̀ ẹ́ bàjẹ́ ṣé adúró de tá a ṣe fún lé tá a tó ẹ tá a gbà ó sọ̀rọ̀ ètò máa fi sán nìyẹn ọgbà wájú ọkọ ní Yusufu ó ní naam Yusufu ó ní naam Kọ́lá. kí ló dé kí ló tó ṣe báyìí kí ló dé tó bá nídìí obìnrin wàá sọ fún mi tó bá ìkóbìnrin bá wù ọ́ láti fẹ́ ìyàwó òun kọ́lá. Ìyàrá wàdá tí ní ànábùsí. Ànábì Yusufu bá ń wí pé híyà rọ́wàdá tí ní ànábùsí. Yẹ́sà, ó fi Ọlọ́run tó dáhùn búra. Jẹ́jẹ́ mi mo jòkó àwọn ní kí n wọnú ilé wa. Kò sọ pé ó ní kí wọ́n wá báwọn ṣàṣepọ̀. Wọ́n ló ní kí àwọn náà ní kí n wọlé, mo dẹ̀ wọlé. Nǹkan tán dẹ̀ ń sọ ò pé mi mo dẹ̀ fẹ́ jáde ẹ fi bá wa lẹ́nu ọ̀nà ni. Wàṣẹ́hídà ṣáìdán mi. Azeez Misra wa ní pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ò yé mi ẹ wá ó wá kó gbogbo wọn wọ inú kíní tiẹ̀ ó wá jókòó ara àwọn tí wọ́n máa jókòó ti àwọn olówó ṣé mọ̀ pé gbogbo àwọn olówó wọ́n máa ní àwọn tí wọ́n ní làákàyè àtòye jù wọ́n lọ wọ́n máa jókòó tì wọ́n àwọn náà máa yá wọn lóye àmọ́ kò sówó gbọ́ àwọn onílàákàyè wọ́n gbọ́n wájú gbọ́n. kò sí olówó kan tọ́gbọ́n ẹ lè rí olówó kan láyé kọ́gbọ́n. àwọn kan ni wọ́n mọ̀ gbọ́n. ẹ lè rí olówó tọ́gbọ́n. ọyá sọ olówó tọ́gbọ́n kó sọ fún mi ẹni tó jẹ́ olówó tó wá gbọ́n. ẹni gbogbo ẹni wọ́n bá gbọ́n béèyàn bá gbọ́n kì í rówó. àwọn tí ọ̀gbọ́n ni mà lówó. mo ti sọ̀rọ̀ oúnjẹ òní náà. àwọn tí ọ̀gbọ́n àwọn náà máa lówó ọlọ́gbọ́n ni ọmọ wa kọ bí ó ti náà. Maisha ẹ bá dẹ̀ jẹ́ ká tún ṣe nǹkan báyìí ó máa mú jáde náà ṣé lóòótọ́ ẹ jẹ́ ká dáwó lè mo ti ó máa mú jáde oṣù ọ̀ tó bá dẹ̀ kọ́ lè mú jáde òwò tó wá ní wọ́n dáwó lè gan yóò mú jáde kò sí ìmọ̀ tí èjẹ̀ lálẹ́ wọ́n wá owó jáde mẹ́ta wọ́n á fún òun lówó tí ìrajà sílé tó bá tún wá dọ̀la tó lówó bá tún nídìí nǹkan kan pé ọ̀nà wo la tún lè gbà tí nǹkan yóò fi tún wà òkè yóò ẹ ló ń bolo wà yọjú sí mi náà àtàná mi rí ẹ̀ náà kí ló dé àmà iṣẹ́ àmú ń bọ̀ wá mo lọ bìkan ni ọ̀rọ̀ wà ní ìtọ́bá jòkó àní mú wò pé bóyá ká ṣe báyìí tó máa tàbá gbówó lé kí ní ẹ̀ tó máa wọ́n ni ẹfún mi lọ́la wọ́n á fún ilábọ̀ yọ́ máa ro làákà ìfólówó làwọn olówó míì fi gba ẹni tí ó máa bá wọn ronú wọ́n máa sanwó oṣù fún òun lọ́fà tó fi di special adviser nítọ́fà nù rẹ̀ tó bá bá ti ga ò ní gbọ́n ẹni ọba yìí ti gbọ́n ò ní ga àfi kí ìyọ́gọ̀ kìí ṣe irú agọ̀ dìndìn là ń wí o torí méjì lágọ̀ agọ̀ dìndìn kọ́ pé ìyàrin kọ́ o àmọ́ àfi kọ́ ọgọ̀ kó tó ga bọ́ọ̀ bá gọ̀ ò ní débi gíga bọ́ọ̀ bá wá ga tán ẹni ọ wá gbọ́n òun ni ọmọ abọ́ ṣiṣẹ́ ń bẹ lọ́dọ̀ Azeez Misra
ẹnìkan tó ń gbọ́n ó lóye onílàákàyè máa jókòó lọ́dọ̀ rẹ̀. وشهد òun ló wá sọ pé من أهلها òun ló wá ní ẹjọ́ ọ̀gá ọ̀rọ̀ tó délẹ̀ yìí kìí sọ̀rọ̀ tó lágbára ẹ má jẹ́ kí wọ́n fa àbígbà tá à ń fa gbọ́ ọtí kìí sọ̀rọ̀ tó le náà ṣe bí ìyá ní òun lọ wọlé wá báwọn gbà táwọn ń para lọ́wọ́ fẹ́ rìpù àwọn oníbẹ̀ nẹ̀ ọmọ yìí dẹ̀ sọ pé àwọn náà ń fáìtì òun wọnú ilé oníbẹ̀ ní ó ní kìí ṣe nǹkan tó lágbára náà ó ní ẹ jẹ́ kí Yusuf sì jókòó Yusuf ti bọ́ aṣọ rẹ̀ tó wọ̀ ó ti nawọ́ jù síbi kan ó wá ní aṣọ tó wọ̀ ńkọ́ ẹnpasọ òun ti ya ó ló ń bẹ́ẹ̀ ń lọ mọ́ aṣọ yẹn wá ó ní ń ta lè fi understand ẹni tí ó jẹ̀bi nínú àwọn méjèèjì ẹni tọ́jà láburú òun ni pé nǹkan nàkọ̀ mí ń sùn kó dà mí ń kúbùlí tẹ́ bá wo aṣọ tí Yusuf aṣọ tó wọ̀ yẹn nígbà tó fi wọ́n lé yẹn tọ́ba yẹn pásọ yẹn bá ya níwájú fàṣọdà kọtí a jẹ́ pé ìyá ló right wàhùwà minal kadhibi a jẹ́ pé Yusufu yìí aláburú ni ìgbà tó fẹ́ rèpù ya tó fẹ́ buragabu ya ìyá wa gba fàṣọ rẹ̀ pé èsì ó rèpù mi ni ìyá bá fàṣọ rẹ̀ ya nǹkan tó máa jẹ́ nìyẹn. wàyí ń kánà àmọ́ tó bá jẹ́ pé kọ̀mísù aṣọ tí Yusufu wọ̀ kú dà mí dùbọ̀rẹ́ tó bá yẹ pé ẹ̀yìn ló ti ya pásítọ̀ bàkátà bá ti ajẹ́ pé kò lè sọ yìí kò lè wàhùwà minal sadiqin ajẹ́ pé ọmọ yóò ní problem. mbọ ọba ní mo jẹ́rìí ẹ̀ òkè ń sọ̀rọ̀ kó mọ́ ọyẹ lọ máa sọ yẹn wá. falamara qamidahu qudda min duburihi nígbà tí wọ́n ní Yusufu ọwọ́ aṣọ padà wọ́n sọ rẹ bó ti wọ̀ ọwọ́ ojú sójú ọwọ́ òdì sí ọwọ́ ọkọ̀ ojú sójú ọkọ̀ ẹ̀yìn sẹ́yìn ìgbà tí ọkọ̀ wọn á ní ọkẹ́yìn sí àyìn wọn á bá wípé ẹ̀yìn lásọ rẹ̀ ti ya ọwọ́ ni ẹ̀yìn ló ti ya ó ní yẹ́sà a jẹ́ pé ńgbà tí àwọn ajá tọmọ yẹn fẹ́ máa sá lọ tí wọ́n á fà padà òun lọ́ fà tí aṣọ wọn yẹn fi ya ṣẹ́ni ńgbà tí wọ́n wí bẹ̀ tán ẹ̀rí nǹkan wà Qala innahu min kaydikunna. ọkùnrin yẹn wá ń sọ pé innahu min kaydikunna ètí omi yẹ́sà ẹ̀rọ àkẹ́mọ́ bínú o ẹ jẹ́ ká dájọ́ bó ṣe yẹ o ètí omi lẹ́rí yẹn o. Inna kaydakunna azim ètí wọn lágbára gan o ètí obìnrin lágbára o ẹ jẹ́ ká fi sọ̀rọ̀ yìí o mọ̀dám lọ́jẹ̀bi ẹ̀ ń bọ̀ wá kaydakunna azim sẹ́rí ètí obìnrin ó ju ètí ṣèitán lọ. ẹ gbọ́ ètè obìnrin ó ju ètè ṣèitánì lọ bí ṣèitánì ti tóun tọ́lọ́hun fi ètè ròyìn rẹ̀ yẹn ètè ṣèitánì ó dà gẹ́gẹ́ bí 20% ètè obìnrin òun jẹ́ 80%. ẹni tí ṣèitánì bá mú tóbìnrin ọ̀ bá mú ń tọ̀hún yóò bọ́ lọ́wọ́ ṣèitánì. àmọ́ kí ṣèitánì ní òun yọ̀ǹda rẹ̀ lágbájá mi ìdọ́dọ̀ ẹ̀ òun ṣe a'udhu billahi minash shaitanir rajim òun ṣe wá ṣe a'udhu billahi nínú kéídù obìnrin ètè obìnrin min kéídì nìzá ó ṣe a'udhu nípa ètè obìnrin káì bóbìnrin bá lo ètè fún ọ bọ́ sínú pírọ́blẹ́mù tọ́rọ wọn ó sì máa wù ọ báyìí tí ò ní dá sí. La ilaha illallah. obìnrin yóò máa bẹnu lé rẹ ní 40 years tẹ́ wà ní marriage ní 40 years ẹ gbọ́ níjọ́ tó bá sì kú òun ní òsì kúkọ. kọ́sìm ṣé ẹ dákun òkú ọdún mẹ́wàá ó kú alálejò sàré 40 years anniversary married kọ́ra àwọn tún anniversary rẹ̀ láàrin 40 years yẹn ọmọ mi ti di doctor ọmọ mi ti di kíní ọmọ mi ti di gbá gbogbo àwọn ọmọ ti jẹ́ èèyàn ló sì ọ̀pọ̀lọpọ̀ ti lọ́mọ ọmọ níjọ́ bá sì kú òun lọ́pọ̀
a máa wí pé ikú ọkùnrin tètè máa yá àwọn obìnrin ní máa pẹ́ láyé ju ọkùnrin lọ inú kàtígórì ikú ọkùnrin tí ń yá èyí tó pọ̀ jù ń bẹ lèyí tó bìn lọ́wọ́ ń bẹ. Hayyakumullah. Obìnrin ó dúró kọ báwọn tọ́ wọ ọkọ tọ́lọ̀ ń bá ní kó jẹ́ ọkọ gidi wọ́n bọ̀ báwọn tọ́ ma ẹ tọ́ tán ẹ ṣe gbogbo ẹ̀ ó ti táwọn ọkùnrin mi sọ pé wọ́n ní me and my wife and my children I don't want to see anybody around me I don't want wọ́n ṣe lè gé ti family kan ní wa jẹ́ family ọ wá wọ́n lè tètè mọ̀ náà bí tí kù rẹ ti wá ọ jẹ́ family ọ wá tọ́ bá ti di pé ọbẹ̀ bá ti jiná tán yóò ṣòro àfi kíní sóúnjẹ rẹ ọ̀n lọ́nu wọ́n á jòkó tán mọ́ wọ́n máa gbádùn ayé àwọn ọmọ akọ́lé wọ́n máa mú lọ lú èbó wọ́n máa ṣe gbogbo ẹ̀ tọ́ bá wá dijọ́ oríire àwọn máa ní I miss your daddy báwo ni ọba jẹ́ kí bàbá yín wà láyé báyìí òun lọ́pàá báwo ẹ wá ń gbàdá ọkùnrin kú ẹ wá ń béèrè tá ń pa ó sì níyàwó ńlé èèyàn tó níyàwó ńlé tó kú ẹ wá ní ta lọ́pàá bò èyí tí ń bẹ ńlé rẹ̀ ń ju ṣètánì tí gbogbo wa ń wà sọ lọ́wọ́ ẹ̀ lọ. ìwọ́n lọ́n sọ́nà Al-Qur'ani wípé inna kayda ṣètánì kana da'ifan ọlọ́run ló wíwẹ̀ ọlọ́run ní ẹ̀ gbogbo ète ṣètánì tí ń kó kìí ẹ̀ fú ẹ báyìí ni àwọn ète tó fúyẹ́ ìgbà tí òun lọ sọ̀rọ̀ tóbi yìí inna kayda kunna azim ọ̀nà ète obìnrin lè ó lè te ṣètánì ète mélòó ní ṣètánì ẹ bá ti ṣàwùsù ní sí wọn hàn tí ẹni bẹ́ẹ̀ ṣe àwùsù obìnrin họ ó sọ igi rẹ̀ bóbìnrin bá gbé bí tí ń ṣe dé wá ní àwùsù bí láìkí ni àjọ náà tán lè nìní bọ́ bá ṣàwùsù billahi minash shaitani rajimu nísìn ṣètánì kìí fẹ́ gbọ́ yóò họ ni bóbìnrin bá gbọ́ àwùsù billahi lásán gbà wọn lọ́bẹ̀rẹ̀ wàhálà egun ló tún wá lè sí òun ni ó fi pé inna kayda kunna azim náà Yósófò. yọ̀dà fún ọ. Ngbọ̀ wá yíya ni wọ́n sọ pé Yusuf ọba ní sọ bẹ́ẹ̀ mínísítà òun ní sọ bẹ́ẹ̀. Ọba kí là ń pè ọkùnrin ṣáhídù mínísítà jòkó ṣáhídù mínísítà òun lọ́wọ́ ní Yusufu ìwọ Yusuf. Àrídáni àbá. Wọ́n gbójú má dé ta máa sọ kí pé ìyàwó gbójú gbàgbé ẹ̀ àrídà ní haza gbàgbé ẹ̀ ó wá bẹ̀ ń bọ̀ wá ó wá bẹ̀ náà ni ayé ń serú ẹ̀ gbàgbé ẹ̀ kò sí tójú òrírí Yusufu ní gbójú kúrò ń bẹ̀ ọ̀sọ̀ yìí Yusufu ní yẹ́sà wọ́n máa lọ́ntì ẹ̀ wá lọ ọ wá kọjú sí ìyàwó ọ̀gá wàstẹ́gìfìrí lídẹ̀mbíkì ẹ lè tọrọ àforíjì o ẹ ti sẹ́lọ̀n lára ọmọ yẹn o kunti minal khati'in bàbá mistake ńlá lẹ ṣe irú ọmọ yìí kí lẹ fẹ́ fi ṣe sọkùnrin ọkọ yín kò satisfy yín ni bí ò bá tiẹ̀ satisfy yín ẹ má bá a sọ̀rọ̀ náà irú kí lẹ ń fẹ́ tó bá wọn lọ́lẹ̀ tọ́ra fún mi. àṣé gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn obìnrin kan ti wà ní òun wà lára ndì tó ń dẹ títí ń gbọ́ ń dẹ tí gbọ́ òun kàn lọ àárín ibi torí àwọn obìnrin níbi tí wọ́n máa ti ṣe fàájì tí wọ́n lọ́tọ̀ ẹ̀pọ̀ àwọn obìnrin ọ̀pọ̀ ń bẹ̀. ń dé bàbá yìí dé ó ní mo rí ní tí ì rí Imratul Aziz odidi ìyàwó mínísítà lú ìyàwó èèyàn ńlá tí gbogbo wa yìí ń wárí fún tá a máa ń ṣe yes ma fún bí wọ́n ti tóònì tọkọ wọn tóònì tó lówó tó lọ́lá tó ní gbogbo nǹkan turawidu fataha nafsi ọdẹ approach ọmọ ọ̀dọ̀ tó ń bẹ lọ́dọ̀ wọn ọdẹ pọ ọmọ yẹn wọlé ó ní kó máa fún òun jẹ. kọ́dí ṣàgáfà ahùbà ó ti fọ́ fọ́mọ yẹn gan eré ìyá ti ó ti fọ́ fọ́mọ Yusuf yẹn ní ọmọ nítorí lára ọmọ kékeré yẹn ó ti fọ́ fọ́mọ yẹn. Inna lanaraha mina bí dọ̀lá rẹ̀ ẹ̀rí pé ìyá yẹn ti useless rẹ̀ ti sọnù ó ti useless kò lé níyìí mọ́ náà ibi tó ti wá ń sọ ọ̀rọ̀ ni ìyàwó àṣìṣù Mísírà òun sì ń kọjá òun wá ń kọjá ọwọ́ agbó tí gbogbo wọn ń sọ ó ti dúró dáadáa wọ́n sọ tán ọjà dé báyìí dé wọ́n kà dá yes ma ẹ̀ra wọ́n kà kì í ni bí wọ́n ti ṣe ọwọ́ délé padà wọ́n ní òun lòun wá dẹni ẹ̀sìn nínú ìlú báyìí
òun lòun wá dẹni yẹ̀yẹ́ báyìí kí lòun lè ṣe táwọn ẹni yóò fi mọ irú tí òun rí lára ọmọ yìí ó wá lọ́gbọ́n. ولما سمعت بمكرهن ìgbà tó wá gbọ́ gbogbo ọ̀rọ̀ bàjẹ́ tí wọ́n ń sọ nípa rẹ̀ أرسلت إليه arsalati ilayhinna ṣẹ́dẹ̀ mọ̀ pé àwọn obìnrin tálíkà làwọn àwọn ìyàwó olówó wọ́n máa ń lò wọ́n tó bá fẹ́ lò wọ́n wá pé wọ́n pé ẹjọ́ bá ń pé gbogbo àwọn obìnrin tó wà láyé ẹni mo wá mo fẹ́ rí wọn yà yìí أرسلت ó wá ránṣẹ́ sí gbogbo wọn wá lọ وأعتدت làhúnà mọ̀tàkàá ó wá wáyè kan fún wọn ó ní ẹ jókòó ó tẹ́ni fún wọn ó ní kálukú ó jókòó ó dẹ̀ mo fẹ́ bẹ̀ yín sẹ́ni kúlà ìdè nàzìkínà àtàtúkúlà wá ìdá tí ń mí ní nàzìkínà ó wá mú ọ̀bẹ ó pin lé òun kálukú wọn lọ́wọ́ pé ẹ gba ọ̀bẹ yìí ó wá gbé ápù lápèjúwe àbí ilá lápèjúwe àbọ́sàn lápèjúwe ó wá gbé fún wọn pé ẹjọ́ mo fẹ́ kẹ́ bá mi hó ọsàn yìí ẹjọ́ mo fẹ́ kẹ́ bá mi gé ilá yìí mo fẹ́ kẹ́ bá mi gé ápù yìí ó wá gbé fún wọn. وقالت ìgbà tó wá gbé fún àwọn ní yẹsùn ogun láti wá ń gé lọ́wọ́ waqalati ó wá pé Yusuf nù lé wípé ukhriji alayhinna Yusuf wọ́n ní náà mà yẹ́sùmá ní wá ń bí bàbá mi jáde ibi tí wọ́n ti ń rẹ́ láyẹn kọ́ ọmọ bá mi wò wọ́n bá ṣe ń gbé ṣe dáadáa ó ti yé Yusuf bá yẹ́sùmá òun bá jáde Yusuf tó pọ́n látòkè délẹ̀ la ilaha illallah tí irun rẹ̀ ń kántọ́ tí àwọn arun tí máa ń fẹ́ la ilaha illallah nígbàtí falamma ra'aynahu ìgbàtí Yusuf jáde tí ń pé ẹkù ṣe ra'aynahu ọmọ dojúbọ Yusuf lẹ́ẹ̀kan náà pé torí wípé wọ́n èrí Yusuf ń ta wọ́n èrí ń ta inú ọgbà ló ń gbé akibari náà gbogbo ń pẹ́ Allahu akbar ni wọ́n ń pọ́nù ńlá láwọn obìnrin ẹ̀rí nǹkan àìdíyà ọ̀nà wọ́n wọ́n pé ọ̀rọ̀ ẹ̀mí orí nǹkan wọ́n sì ń gé lálọ́wọ́ qatta'na àìdíyà ọ̀nà wọ́n ti gé edé sálẹ̀ wọ́n sì ń gé ìka ara wọn bọ́lẹ̀ ẹlòmíì gé àtàǹpàkò bọ́ ẹlòmíì gé ọmọ kà yí bọ́ wọ́n ṣe yí sọ́ọ́dì mà Yusuf wọ́n mà kóhun ni ó ní sọ́ọ́dì náà ńgbọ́ yá tún wọn mọ́ ara wọn bá ní ha ìyàwó kéde sí òun wò wọn ní ojú windo wọn ni hasha lillah ọlọ́run ó kú sẹ́ ẹ̀wọ̀n kan hasha lillah wọ́n tó kí ọlọ́run pé ọlọ́run ó kú sẹ́ tó tòrè ọlọ́run wọ́n pé kí ló dé eléyìí dá púpọ̀ kí ló dé èsì eléyìí yá Yusuf wà wọ́n pé ta ni wọ́n ń bá wí eléyìí ọba jọkọ ẹni a sì jẹ kìnìún ẹni alájẹ aláṣùrí ẹni ó ti wà ọ̀kan wá ní máa ha dá bàṣàrà eléyìí wọn ni ìyẹn rò pé èèyàn eléyìí ọgbọ́dọ̀ jẹ èèyàn ìní àdá ìlà malakun kẹrin ajẹ́kẹ́ màláíkà kan òun lélẹ́yìí tó nígbà tí wọ́n wí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ sì ń ṣe sùúrù lọ́wọ́ wọ́n sì ń jẹ̀rora wọn ò sì dákẹ́ ọ̀rọ̀ Yusufu ìyàwó bá jáde Kọ́láti. ìyàwó kan bóde wa ni ó ní náà ó ní èyí ṣe tẹ́jẹ̀ ń dà lọ́wọ́ yín ó ní yẹ́sùn ẹ̀mí ọmọ àti kìíní òun ní kó wọn gé kìíní ọkàn bùn lọ́wọ́ ní kò bùn lọ́wọ́ kan. Bàdálíkùnà lẹ́dí lòmùtúnà ní. Ebi mo rí tẹ́ ń sọ̀rọ̀ mi tẹ́ ń pín gbà náà wípé èmi odidi èèyàn ńlá ìyàwó èèyàn ńlá ńlò wọn yìí ń fa ìtì ẹ̀ fúnra mi. Àyíbẹ̀kọ́ ibẹ̀ ń bú mi òun mo fi ní kẹ́yìn náà wá wò. Oníkẹ́yìn náà wá kẹ́ wò bóyá bí tí ń ṣe mí yọ́sẹ̀ yìí náà bí òun ṣe yín sẹ́mi ò tiẹ̀ gẹ́ra mi lọ́wọ́ òun lẹ́yìn ń gẹ́ra yín lọ́wọ́ ẹ̀ máa jẹ̀rura wọ́ ẹnìkan tí ó sì débẹ̀ ò sí nínú yín ó ti bá wọn ọ̀hún ni awájẹ́ ń sọ fún yín o ọ̀rọ̀ àwádìí tùhú anafsi báwọn lọ́wọ́ jẹ́ wa rẹ̀ èmi ni wọ́n pè fúnra mi ìdẹ̀ pè fúnra mi ni pásítọ̀ àsọmọ kò dẹ̀ gbà fún mi mo dẹ̀ ti promise ẹ̀ wàlà ìlàmú yẹ fún àlùmọ́ àmúrù tí ó bá wá ṣe kinní yẹ àbí kó ṣe kinní yẹ fún un tí ó bá ṣe Yusuf náà sì lò tí ó bá ṣe kinní yẹ fún un òun ti promise yẹ
la yusijananna لا يسجنن wallahi mari ki mo sin dẹ́wọ̀n ولا يكون من من الصاغرين. ma sọ de ẹ̀yẹ nu lu mi níjó ma sọ di dakuda nu lu ma ba tiẹ̀ jẹ́ tí ó bá ṣe Yusufu ṣe ń gbọ́ ìṣòro kan tó dénú ọsà insist lórí wípé àṣekọsà wà yẹ̀bẹ̀ wò Yusufu sì ní òun ò ní débẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run ibi tá a rí bá dé lónìí o Yakumullah. insha Allah níjọ́ Tuesday a bẹ̀rẹ̀ níbi tí àbádé yìí kọ́ lọ́mọ fẹ́lẹ́ yìí sàṣemọ́ fún wa. Amen. Naam lábẹ́ ibi tá a wá dé adúgbò lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. Mufti Jakmali bàbá wa ayára sẹ́sìn Mufti Jakmali ó dé Akramukumullah. kọ́ wọn bọ̀ ẹgbẹ̀ báyìí. Ọdún kan pé bí àná náà ni ó lọ sí sáfíìsì ọ̀hún bàbá wa ayára sẹ́sìn òun nù ní gbé kinní sójú ẹ̀ àfáà yìí ìwọ máa yanjú ná pé wọn ò gbé kinní sójú ẹ̀. Mufti Jakmali rèé òun ni ẹni tó handle péjì Jakmali Akramukumullah. láti ilẹ̀ òun ni engineer péjì Jakmali Muslim Society of Nigeria tí gbogbo ayé fi ń rí wò kí la fẹ́ kó ń bẹ̀ ni pé ó ti wá parí ìwé yunifásitì ó wá lè ṣèjọba ó ṣèjọba ọdọọdún kan lónìí báyìí ó wá láṣeyọrí lónìí Alhamdulillah. àná iná ni wọ́n fi sàtífíkẹ́tì ẹ̀ lé lọ́wọ́ wípé ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ó sì sìn wá khidima ni wọ́n ń pè ní ìsìn ìlú wọ́n ń pè ní kọ́pà NYSC khidima ni èyí wọn ló jẹ́ àmà wípé àsìkò sí ń tọ́yọ khidima kalẹ̀ àti mìíràn bá kéwú lọ́dọ̀ àfà àfi kó sin àfà bí ó bá sin àfà yóò sin tí ò tọ́ àfà rẹ̀ Mashallah. ìjọba náà fàyè khidima lẹ̀ ilé ṣe khidima lu ṣe khidima ìjọba nígbà tó ti kéwé lọ́dọ̀ ìjọba tán òun náà wá ṣe ọ wá sin ìjọba wa ní ọkàwé àríkò ọkà ó sì sìn wá àríkò sìn wá dáa sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ rèé ọ̀dẹni tí o lè nà á sọ́dọ̀ àwa àjọba pọ̀ ń wá nǹkan àfọ̀ Allahu Akbar. sàtíhun náà wá rè tọ́ òun rèé o àṣeyọrí rèé wọn èyí fi aṣọ kọ́pà kò sí fèkì aṣọ kọ́pà ìjọba ó mú kò sí ṣàṣe tọ́ original rèé wọ́n bá dúpẹ́ mú lọ́wọ́ báyìí Alhamdulillah. mú lọ́wọ́ ká ọya o ti gbé kinní sí báhùn gbogbo àwọn èèyàn máa kí ọ pé o kú oríire bàbá wa yára sẹ́sìn ẹ̀yin náà fọwọ́ mú báyìí ọya yà ń fọ́tò àfà ìyá dáadáa Amen. Amen. àmín 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 ya Rabbi àmín ya alubarika aliamudu lillahi rabbil alamin rahmani arrahimi maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'inu ihdina siratal mustaqima sirata ladina an'amta alaihim ghayril maghlubi alaihim walalalina Ọlọ́run jọ lálùbáríkà Ọlọ́run jọ lálùbáríkà Ọlọ́run jọ sóríire bí tí ń sáàfù jọba ń sì ń sáàfù bàbá náà Mashallah. ń sáàfù bàbá lágége lọ́sàn àti lóru àti ní gbogbo ìgbà Ọlọ́run jẹ́ alùbáríkà rẹ̀ ọ̀pọ̀ sí alùbáríkà rẹ̀ ọ̀pọ̀ sí àti éjì tó ti dọ́dọ̀ mi ọmọ ọdún mélòó la pé bí 5 years bí 5 years bẹ́ẹ̀ ni ló ti dọ́dọ̀ èmi yìí àmọ́ kìí ṣe mi gan-an ni wọ́n fi lé lọ́wọ́ alfa mi bàbá wa arrahil almarhum bàbá wa imamu ayégbàmí maulana sheikh imam Hamza ọlọ́mọ́sà bá wa kẹ́ wọn Amen. àwọn ni
wọ́n fi lé lọ́wọ́ báwa tí wọ́n ń kọ́ wọn ń bẹ nú ọmọ kọ̀ọ̀kan tí máa súnmọ́ máa ní àáfàá tó fẹ́ tó sì fẹ́ràn èmi lọ́wọ́ á sábà mọ́ ọ̀dọ̀ mi ní máa fi sí bí tí wọ́n ń bọ̀ wá nù fá tó fi di pọ́lọ̀ ní ọ̀dàgbà kọ̀ wá kú lọ́dọ̀ mi láti gbà náà dòní ó fi wá láṣeyọrí irú eléyìí tó láṣeyọrí kí wá já sí wípé bìkan ẹnìkan ò ní rìn gún lérí rẹ̀ pé òun ní nǹkan kan dá sí tó ju atáyé ṣe yìí náà lọ ó fi wá kọ́lé ọlọ́run wá ṣàánú ẹ̀ púpọ̀ ó sì ṣàánú àwọn ọmọ ìyá rẹ̀ púpọ̀ ọlọ́run ò ní jẹ́ nájà wàràwàrà àlùbáríkọlá àwọn ẹni ọlọ́run bó ti wá wà yìí o kódà kí ní fọ́tò rẹ̀ ń bẹ nú ọ́fíìsì bàbá Lágége atúnríjú níta lọ márkàsì nígbà tó wà ní yunifásitì tó fi jẹ emirate president. Asọ̀rọ̀ ní ìjẹta. Náà. Wọ́n wá sọ fún mi pé ọ̀tọ̀ níbi tí bàbá ní gan gbé fọ́tò wọn sí. Allah. Wọ́n ní àwọn èèyàn máa ń gbé fíìmù wá fún bàbá púpọ̀. Allah. Ní pé àmọ́ àwọn kan máa ń pààkì síbì kan. Allah. Wọ́n nígbà tí àwọn ń gbé fíìmù wọn lọ. Mòdìrú wa ni fíìmù ọmọ jápọ̀n àkọ́ yẹn ni ẹ gbé wa. Ẹ wá gbé kú lẹ́yìn mi ẹ bá ń gbé síbi èsì yín àyín títí máa rí. Látara àlùbáríkà bàbá Lágége náà so èyí òun náà tó kóun náà mọ̀ wípé òun náà wáyé ó sì ráyé wá nù gbogbo ilẹ̀ wa lálùbáríkà Abdulaziz kínní Aziz kejì tí wọ́n náà ń bọ̀ wá àwọn náà ń parí bọ̀ wá táwọn náà lọ sábìsì wọn àti gbogbo ẹ̀yin tó kù náà ọlọ́run jẹ́ láṣeyọrí ayọ̀ lójú ẹ̀mí mi Abdullahi Hamid òun náà ọmọ mi òun náà ṣe convocation àti ẹ̀ níjọ́ Saturday so bẹ́ẹ̀ ni gbogbo kó wá náà bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe fún gbogbo yín àlùbáríkọlá àwọn ẹni ọlọ́run Mufaddal náà ń bọ̀ lẹ́yìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfáàwà Fadlullah Abdulrazak òun náà ń ṣe matric lọ gbogbo yín lọ́lọ́run ó ṣe bẹ́ẹ̀ fún àlùbáríkọlá àwọn ẹni ọlọ́run wala hawla wala quwwata illa billah ẹ bá ṣe láti rẹ̀ kan bismillahir rahmanir rahim na atainaka al-kawthar tọ́ ẹ̀yin olólùfẹ́ ọlọ́run dúpẹ́ fún yín o ọlọ́run ó san yín lẹ́san olóore ẹ̀yin tẹ́ ń tẹ̀lé tẹ́ ń fi làákà yìí tẹ̀lé wa tẹ́ ń fìfẹ́ tẹ̀lé wa tẹ́ ń fa níyàn rẹ̀ tẹ̀lé wa tẹ́ ń fi inú dúdú ọkàn tẹ́ ń fi ń tẹ̀lé wa ọlọ́run ò nífẹ̀ẹ́ gbogbo yín ọlọ́run ò ní dàlámàrí ibi tẹ́ ẹ ti ń rówó ra dátà ọlọ́run ò ní jí ọ tán àlùbáríkọlá àwọn ẹni ọlọ́run ọlá muhammadu rasulullah ọlá sallallahu alayhi wa sallam assalatu wassalamu alayka ya rasulallah assalatu tó bàbá wa ayára sẹ́sìn ẹ mú wà dúà wá àbí wọ́n mú wà dúà wá. ó kù ọ̀sẹ̀ méjì tí a retí bàbá wa àgbà ọmọ bàbá Lágége Allah gbogbo jama àrídíwánù láì akbar Allah àti gbogbo àwọn èèyàn wa káàkiri Nàìjíríà bẹ́ẹ̀ni wọ́n ń bọ̀ àpàdé bàbá wa àgbà Lágége Allah bàbá Lágége insha Allah ní on the 3 ní Yakuba insha Allah gbogbo wọn náà wọ́n wà ń bẹ kódà àwọn tí ò ṣe ń bẹ lára wọ́n wà ń bẹ lórí mídíà ní on the 3 January ọlọ́wọ́n bá mọ́jọ́ náà lọ́wọ́ 2026 ọlọ́wọ́n mọ́jọ́ náà lọ́wọ́ àlùbáríkọlá àwọn ẹni ọlọ́run àkúdé ebú òní wọ̀ gbogbo àwọn tí ń bọ̀ wá ọlọ́run ó sọ gbogbo wọn ọkọ àti ìyàwó nǹkan kan ò ní ṣe wọn ò ní ṣe àwa náà ọlá àwọn ẹni ọlọ́run ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin.